It's production. Fọgbọ́n lọ́gbọ́n sọgbọ́n o, wọ́n sọ pé wọ́n nìkan lọ́gbọ́n. Fọgbọ́n lọ́gbọ́n sọgbọ́n o, wọ́n sọ pé wọ́n nìkan lọ́gbọ́n. Àwọn èèyàn kan bẹ láǹbẹ̀ rẹ̀ tán ní làákà ìjọgbọ́n orí rẹ̀ lọ. Fọgbọ́n lọ́gbọ́n sọgbọ́n o, wọ́n sọ pé wọ́n nìkan lọ́gbọ́n. Fọgbọ́n lọ́gbọ́n sọgbọ́n o, wọ́n sọ pé wọ́n nìkan lọ́gbọ́n. Àwọn èèyàn kan bẹ láǹbẹ̀ làákà ìjọgbọ́n orí rẹ̀ lọ. Láti ìdí olóhùn ara ẹ̀ bá mi ká lọ kájọ dára. Agbọ̀nà ara wà lọ́rin títí dára máa kó ara náà dá. Wọ́n so wọ́pọ̀ wọ́n dára rè ọlọ́gbọ́n olóye wọ́n so wọ́pọ̀. Àpégbọ́n níta gba ẹ̀yìn ara mi ìjẹ́rò tẹ́rí yẹn o àjọrò ni. Ọgbọ́n kì í ṣe jẹ́ ìnìkan. Àjàsí ní ìwò mọ́ ìgbà ọ̀gbọ́dọ̀ wò mọ́. Àkọsùn lọ́rin ara mi ara rẹ̀ là ń lọ fún. Ẹni máa dá sọ sí ni lọ́rùn tọrùn rẹ̀ là ń wò rẹwà. Ojú tó mọ bá ní kalẹ̀ ara mi kì í sáré sẹ́pẹ́ sọjí ayé rẹ̀. All over the world. Tẹ́ bá fẹ́ mọ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Kaya TV radio jẹ́ kọ́ mọ̀ ẹ follow. Orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Kaya TV radio ní kẹ́ follow. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV radio ní kẹ́ follow. Jáde ẹ mọ̀ mi o ẹ like kẹ́ follow ẹ. Kaya TV radio ní kẹ́ follow. Kaya o Kaya o. Kaya TV radio ní kẹ́ máa wò kẹ́ máa follow. Ẹ̀lẹ́mbẹ̀ wo orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman ìgbàmọ̀ sí Kaya aláṣẹ iléeṣẹ́ Kaya guest house aláṣẹ iléeṣẹ́ Heritage Travel and Tours fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlàmú wa fún yín Kaya radio gbádùn ẹ̀yin àgbọ̀n wa àbúrò wa ẹ̀yin ọ̀rẹ́ wa lórí Kaya radio oríṣi ètò láàmú wa fún yín ẹ̀ẹ́dẹ̀mọ̀ gbádùn wa dáadáa látòrí sport entertainment politics gbogbo tó ń lọ nígboro lórí social media àmọ́ máa gbá àwọn èèyàn wá àdèmọ́ máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n àtúmọ̀ bá àyànnà náà ní kọ̀ọ̀kan àmọ́ fún yín ní soccer tips àmọ́ fún yín ní sports àdèmọ́ fún yín láwọn tó ẹ pé ẹ tó bá ń jẹ́ fans àlèmọ́ rí nǹkan tó gbádùn láti mọ̀ tẹ̀lé wa. owó tẹ̀ fi ra dátà ọ̀nà wọ̀nyí o owó tẹ̀ fi wá ọ̀dẹ̀ ní fọ́ o àwọn náà mọ̀ wá fún yín o ẹ mọ̀ fọ́lọ̀ wa lórí Facebook lórí Instagram lórí YouTube gbogbo ẹ̀ lágbára Ọlọ́run àwa láàmú wa ẹ̀yin náà láàmú bá o Alhaji Ahmed Lukman Kaya lórúkọ tèmi. Kaya TV radio ní kẹ́ máa wò kẹ́ máa follow. Asalatu alibaraka tulilai ní kẹsùmọ́ àfọwọ́ wọn gba àyà ìrọ̀rùn ló máa bá dé no disappointment. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alibarakatullah Travels and Tour is an expert when it comes to pilgrimage, Hajj, Umrah service. You don't need to travel to anywhere again except Ghana here. When it is time for pilgrimage service, it is only pilgrimage service provider I can recommend for you because of quality service provider, good hospitality, transparent and accountability with fear of Almighty Allah. The accommodation place at Mecca is very close to Ahara. Both locals and international food are available for pilgrimage. Good summer are also provided by Islamic scholar and competent Afar. Use the Quran and Hadith for better and complete Islamic pilgrimage service. Contact Al Baraka Travels and Tour today at Ghana office, Jayon, East Lagos, close to Jayon Central Mosque, Ghana, Accra. +233 5669 399993 or +233 5569 33392 or +233 24 486 2251 or +233 24 069 4332. Nigeria address #2 Olomore Housing Estate, Abeokuta, Ogun State or Shop 31 Abraham Adesanya Shopping Complex, Onepanu, Somolu, Lagos State or 8A Awoyelu Street off Ibadan Garage beside Health Center, Dogbo, Ijebu-Ode, Ogun State or number 14 Fadila Sheikh Musa Oladokun, Irawolagba House, Azan Titilope Street, Apenete Saki, Oyo State. And the Barakatullah Travels and Tour patronize them today. You shall be glad that you did. Padà sẹ́yìn ta ló parùkù lé wọn lówó.
gíná lórí ẹ̀ ó dáwé ẹ̀dá lé lórí ó tún fowó oyè ó fi kún fún ẹrú ṣe dájà. tó ẹkùlé là kórílé o. ṣé wọn dá lórí ayé mi. bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ là kérò ọ̀nà. lọ́n dákun jẹ́ kó tó fún ọ̀rẹ́ wa. a sì bọ́ ọlọ́run ọba dániwáyé ọba mi nímọ̀lá o. ọba dúró tiri nígbà pọ́njú ọba dúró tiri nígbà ayọ̀. ọba tí máa ń dẹ̀rìn pẹni tínú rẹ̀ ń bàjẹ́ lórí nǹkan. àwọn èèyàn kan bẹ lábẹ́rẹ̀. ọba tí máa ń bínú sẹ́ni tí ò sí tọ́lọ̀ ọba fẹ́. ọba tí máa ń dúró tì ní ọba tó ń dúró tèmi àti ẹ tí òjé kọ́ta yọ̀ wá. ta ló mọ̀ la. ọba àjíǹrín bàǹbà jíǹrín yàgbóyàjù ọba àṣọ àmọ̀ ṣèbà rẹ̀. ọ̀rẹ́ mi dákun ṣàánú fún wọn. ọlọ́run ọba ẹlẹ́ni àtẹ ẹ̀ka ọba ẹlẹ́ni ẹwẹ́lẹ́. wọ́n kó lè jara ẹni tó kàn ẹ́ lọ rẹ. ọba àmọ́lẹ̀ tó jìnnà sókùnkùn. ọba tó tẹ́lẹ̀ bí ẹni tegini bí ẹni tẹ́ni tó ta sánà bí ẹni taṣọ. àrí ìró àlá ojú àlà funfun gbò. lábẹ́rẹ̀ tán ní làkà ìjọ̀gbọ́n rírẹ̀ lọ. ìbà rẹ̀ o ọba àdániwáyé ọba tó tẹ̀mí wá sí dèní àmọ́ lórí o. tó mọ́lá ọ̀rẹ́ mi. lórí ìkànnì Káyà TV káàdì nílẹ̀ lẹ ti ń gbọ́ wá. níbẹ̀ láti ń jábí ẹ̀dùn tà tí ń rọ̀ bí òwe tà tún kù bí òjò tà tún rọ̀ bí òjò. ìsàwà náà ò ń torí pé ọlá bàbá ní mọ́mọ́ yan ọlá àbàtà ní mọ́tò sàn ọlọ́run ọba náà là látìlẹ́yìn wa mọ̀ ṣèbà rẹ̀. a ṣe bá àwọn òkè méjì tá a gbọdọ̀ gbàgbé a sì bá agi méjì tá a gbọdọ̀ fojú rẹ́ náà àwọn náà ni bàbá àti ìyá tó ń láyé dùn àmọ́ bọ̀ wá jẹ́. lọ́gbọ́n sọgbọ́n o wọ́n sọ pé. a sì bá aláṣẹ àtolùdásílẹ̀ ilé iṣẹ́ Káyà TV káàdì wà láti wa Muhammad Lukman Ahmed ọlọ́mùbá wa kẹ́ wọn kí àlìjánnà. lábẹ́rẹ̀ tán ní làkà ìjọ̀gbọ́n. iwájú tí wọ́n kọjú sí jòdà ẹ̀yìn tí wọ́n filẹ̀ náà lọ́mọ àtìyàwó àti gbogbo ilé iṣẹ́ àtàwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́run àtẹ̀yìn olólùfẹ́ wa wọ́n jà kánjú lọ bá wọn. a sì bá wọn tá a gba mímọ̀ kàbí méjì lọ́dọ̀ wọn. ara ẹ̀ bá mi ká lọ ká. ìbà àwọn àgbààgbà nú ọkùnrin ìbà àwọn àgbààgbà nú obìnrin. wàrà náà dá. ìbà àwọn àfà ìbà àwọn pásítọ̀. lọ́gbọ́n ìbà àwọn adáǹṣe. àpéjọ ní. ìbà àwọn àgbààgbà nú gbogbo tí ń jẹ́ dábà tọ́lọ̀ ń dánú ayé. ọgbọ́n kì í ṣe. ẹnìkan sọ wípé àparò kan ò ga jù kan lọ àfi tó bá gorí ebè mi tí ó yé wọn pé ètò gorí ebè yẹn náà ń tó fi jù ọ́ náà lórí obì tó gùn. ìbà àwọn ajúnilọ. ara mi. ìbà àwọn ọ̀gá tán kọ wà níṣẹ́. ẹni máa dá sí. ìbà jó wa ṣe. tọrọ rẹ̀ là ń wò rẹ wa. orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíi ìlú Ìbàdàn kó bá ọmọ jẹ́ ńlẹ̀ bàbá tó bí mi lọ́mọ. ẹ jọ gbogbo ọmọ Yorùbá tó bá gbọ́ Yorùbá dáadáa eléyìí tí mo fẹ́ sọ àti tí mo ti ń sọ bọ̀tẹ̀ tí mo ń gbọ́. ètò Yorùbá ni ṣùgbọ́n eléyìí mo fẹ́ jù sẹ́yìn obìnrin ẹ dákun obìnrin tó bá lè dáhùn ìbéèrè àtọkùnrin ni mo nídìí. ó lè dára wá fún pátá. lórí ètò Gbangba Dekun tèní òótọ́ program tó yẹ kí n ṣe lọ́wọ́ báyìí ayé ń kánjú. ṣùgbọ́n gbà mo ti wò Gbangba Dekun mo lọ wò. ibi tá a máa ń kọ líìsì sí. mo tó ń dára sọ́ra. ẹ rí i pé Gbangba Dekun ni mo kọ síbẹ̀. ṣùgbọ́n ayé ń kánjú ló yẹ kó jẹ́. wọ́n ń gbòdì wá di pé Gbangba Dekun mo kọ́ bẹ̀ Gbangba Dekun náà la máa ṣe. ẹ gbọ́ lórí ètò Gbangba Dekun tèní. àpò ara mi. àǹfààní wo ló ń bẹ ń bi ká fẹ́ ìyàwó méjì. ló dáa ó dà kòkòrò bí wọ́n àparí inú ẹ lómìnira. àǹfààní wo ló ń bẹ fọkùnrin tó bá fẹ́ ìyàwó méjì. ṣe ló pọ̀ jù agídí pẹ̀lú ìgbéra. kí láǹfààní tó ń bẹ fún ọkùnrin níbi ká fẹ́ ìyàwó méjì. ọ̀rẹ́ wa. bí ọkùnrin bá wá fẹ́ ìyàwó kan. kí ni àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ tí ọkùnrin tó bá fẹ́ ìyàwó kan. ajá tó máa sọnù ara mi. ǹjẹ́ ọkùnrin tó fẹ́ ìyàwó méjì ǹjẹ́ olójú kòkòrò ni. báwo fẹ́ wọn pẹ̀lú. ǹjẹ́ obìnrin tí ò fẹ́ kí ọkọ rẹ̀ náà fẹ́ méjì. lórí pàǹtí mi. ẹ gbọ́ sí òjòwú ni. àbí aládàá nìkan jẹ. àwọn ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ tí ò yí àwọ̀ ọmọ àìnẹ́bíyà ádámà. wọ́n wá fẹ́ ti kíni afẹ́ ti kíni afẹ́ là á lójú lẹ́ni. kẹ́ ẹ wá mọ pàápín àti pàápàá tíyàwó méjì fi dáa. àti nǹkan tíyàwó méjì ò fi dára. ẹni tíyàwó kan fi dára. àti tí ò dáa ká fi fẹ́ ìyàwó kan. mọ́tò yẹn ara mi. mi ìgbè lẹ́yìn táyé bẹ́ẹ̀ ni mi ìgbè lẹ́yìn kàǹdé. àwọn àǹfààní wo ló ń bẹ ń bi ká fẹ́ ìyàwó ẹyọ kan. àǹfààní wo ló ń bẹ ń bi ká fẹ́ ìyàwó méjì. ìṣòro wo ló ń bẹ ń bi ká fẹ́ ìyàwó kan. ìṣòro wo ló ń bẹ ń bi ká fẹ́ ìyàwó méjì. ṣé rọrùn eléyìí sọ̀rọ̀ wípé máa sọ mistake àti tó máa ń fa béèyàn bá fẹ́ ìyàwó méjì láwọn kan.
bá sì sọ àǹfààní tó ń bẹ ń bẹ bí yẹn bá fẹ́yàwó méjì. Bí mo bá rìn sí ìlú. bá a bá wá fẹ́yàwó kan náà àǹfààní tó ń bẹ ń bẹ èmi nìkan kọ́ ni mo fẹ́ kájọ tọwọ́ bọ̀ náà ni kó lè bá a yẹra wa. Ṣé náà ò lè jẹ́ ké? tó o bá ń wo èjì orí tèmi àti tiẹ̀ gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ àtàwọn tí ó máa dá sí wọn èsì ọmọ kí ni wọn èsì àwọn ọmọ kékeré tá a sọ pé bóyá ọmọ ogún ọdún lè dá sí o. Ní ọ̀rẹ́ mi. Àfinúwónú kò mọ̀. làákàyè ọmọ ogún ọdún Ìyàwó ní sọ pé kò dáa wa. kò ní í gbé wa jìnnà débi tá a fẹ́ nítorí pé kò tí ì ní experience inú ọ̀rọ̀ ọ̀nà ayé. Irú ẹni náà. ṣùgbọ́n wọn tó bá ti ń wọ 50, 45, 35, 36, 8 tó ń wọ báyẹn lọ Ẹni. ó lè dá sí i. wàá wá wo àǹfààní tó ń bẹ́ẹ̀ bí káfẹ́yàwó ẹyọ kan Ọ̀rẹ́ wa. àbí káfẹ́yàwó méjì àti nǹkan tó jẹ́ ìṣòro tí ń bẹ́ẹ̀ bí ìyàwó kan àti ìṣòro tí ń bẹ́ẹ̀ bí káfẹ́yàwó méjì. ẹjọ́ mo nídìí ọkùnrin tó ṣe pé ó jọmọ Yorùbá tó lè sọ̀rọ̀ dáadáa nípa ìyàwó kan Orúkọ ẹ̀. àti tó lè sọ̀rọ̀ dáadáa nípa ìyàwó méjì bẹ́ẹ̀ bá pé mẹ́rin kò sí wàhálà. ṣùgbọ́n ìwọ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ yìí dákun torí Ọlọ́run rárá kọ síbẹ̀ yìí pé sáráìtì nǹkan kan àbí kò kàn tẹ nǹkan tí màá fi gbà ẹ́ wọlé sórí ètò yìí. lórí ìkànnì Kaya TV Kaya Radio náà lẹ ti ń gbọ́ wa o. ibẹ̀ la ti ń jábí ẹ̀dùn tà tí ń rọ̀ bí òye. orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíbí ìlú Ìbàdàn kó bọ́mọ jẹ́ ńlẹ̀ bàbá tó bí mi lọ́mọ. Gbangba Dekun lè tó tẹ̀ ń gbọ́ lọ́wọ́. Olúwa lọ sọ́jà ètè, kìrìkì àbùkù lọ síbẹ̀. Àsopọ̀ lówó lójú ọ̀nà, tó bá tọ́jà ní o tó kò lówó. Ẹrú méjì ó tọ̀nà ọjà, ó pàdé arúgbó obìnrin. Wọ́n ní ọmọ mi padà sẹ́yìn, ta ló parùkù lé wọn lórí. Ẹrú ní kí máa ń saroko, ọgbọ́n ló rán mi kí n. fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà yẹn pé wá sórí nọ́mbà +233 260 87 8860. Ẹrú ṣe dájà ara mi. +233 260 87 8860. Orí ayé mi, èrò ọ̀tá lórí. tàbí kẹ́ pè wá sórí nọ́mbà ẹlẹ́yẹ̀dẹ̀lẹ̀ WhatsApp wo wa lórí méjèèjì. +233 501 932 736. ẹ̀yin tẹ́ bá wà ní TikTok tẹ́ fẹ́ dá sí i. ẹ tẹ request máa dá yín lóhùn. ẹ̀yin tẹ́ bá wà ní kíni tẹ́ wà ní Ghana tẹ́ fẹ́ pè direct sórí WhatsApp. Kẹ́ńtẹ́ lábẹ́rẹ́. ẹ pè wá sórí nọ́mbà +233 260 87 8860 tàbí +233 501 932 736. nọ́mbà náà wà lórí ẹ̀rọ amóhùnmáwòrán wa. ẹ gbọ́ àǹfààní wo ló wà nínú ìyàwó méjì? Ìyẹn ọ̀rẹ́ mi dá. àǹfààní wo ló wà ń bi kéèyàn fẹ́ ìyàwó kan? ìnira wo ló ń bẹ ń bi ìyàwó méjì? Kó lè dára ẹni tó kàn. ìnira wo ló ń bẹ ń bi ká fẹ́ ìyàwó kan? ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn Ó bá ń ro tó bá lè sọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ẹ̀yin ìyá wa ohun kan tó máa rọ̀ yín lọ́rùn lèmi sọ yìí o àtàwọn ọkùnrin náà Ẹ̀tàn ni. tó máa rọ̀ wá lọ́rùn ní tí mo fẹ́ sọ. ṣe rí gbogbo ọkùnrin tó bá ṣe pé torí kó lè bá a máa súnmọ́ obìnrin láti lè máa bóbìnrin lò pọ̀ ló fi ń fẹ́ obìnrin. àti gbogbo obìnrin tó bá ṣe pé torí kíni. Torí yóò la ọ̀rẹ́. ṣé ẹ mọ̀ pé torí tó ń kálukú wa fi ń fẹ́yàwó tá a fi ń lọ́kọ àníyàn wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àwọn nǹkan bẹ̀ lábẹ́. òótọ́ ni wọ́n mọ̀ pé tá a bá fẹ́ yàwó lóòótọ́ bá a bá dàlélé ọkọ torí ká lè bímọ káwa náà lè pẹ́ ká lè dẹ̀ ní ọmọ tí yóò ṣe kíni tí yóò jogun wa ni. ṣùgbọ́n ẹ jẹ́ n sọ fún yín kìí ṣe gbogbo èèyàn tẹ́ ẹ rí tó ń lọ rí ọkọ tó ń fẹ́yàwó ló ń fi ọkọ nítorí ọmọ bíbí o. Oníkan lọ́gbọ́n. àwọn kan bẹ tí ò lọ rí ọkọ nítorí kán lè bímọ o. Lọ́gbọ́n. bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin kan bẹ wọ́n lọ rí ọkọ nítorí kí wọ́n lè ṣe kíni káwọn náà lè bímọ. àwọn kan bẹ wọ́n fẹ́ bímọ ni bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ láya. bó bá ti rí gbogbo ẹni tó fẹ́ bímọ tí ò fẹ́ láya ẹ sọ fún tọ̀ wípé àtọmọ àtìyàwó ni òní kan ṣe kò ní méjèèjì fẹ́ ọmọ kan wọlé ni. Kọ́lára wà lọ. gbogbo ọkùnrin tó bá jẹ́ bí ọmọ láyé ó gbọ́dọ̀ sọ wípé ọmọ mo fẹ́ gbà mí ìfẹ́ fẹ́ yà ọmọ. Àpégbọ́n níta. irú ọkùnrin tó bá ṣerú rẹ̀ Àjọ ròyìn. ẹ sọ fún un pé kò nífẹ̀ẹ́ ọmọ tó bí. bẹ́ẹ̀ ni gbogbo obìnrin tó bá ti sọ wípé Sì ní wo mọ́. Ìgbà ò gbọ́dọ̀ wo mọ́. ọmọ mo fẹ́ bí mi ò fẹ́ lọ́kọ Orí ara mi. ẹ sọ fún tọ̀ wípé wọn à nídìí ọmọ irú wọn ò nídìí ọmọ o torí pé wọn a máa fìyà jẹ ọmọ tí wọ́n bá bí tí ó ní bàbá àbí tí ó ní bàbá tí ò níyàá Ó jẹ́ ayé rẹ̀. torí pé bàbá
bàbá rẹ̀ lè wà láyé ìyá rẹ̀ náà lè wà láyé ṣùgbọ́n lópin ìgbà tó o bá ti sí lábẹ́ ọkọ rẹ̀ àbí tíyàwó rẹ̀ ò bá ti sí lábẹ́ rẹ̀ ọmọ yẹn ní ìyá kò ní bàbá nù torí pé ìtọ́jú tó pé tí wọ́n bá ní ká ṣe fún ọmọ kìí ṣe ọ̀rọ̀ wípé bàbá nìkan ní ń tọ́mọ àǹfààní ìyá ń bẹ ń bi ká tọ́jú ọmọ nù lé àǹfààní bàbá ń bẹ lára kí ìyá àti bàbá ó jọ tọ́jú ọmọ wọn torí pé bí bàbá bá wà ńlé àbí bí ìyá bá wà ńlé bàbá ó gba bí wọ́n ti jẹ tí ó ti mú lọ tí ó ti mú owó wọlé ẹbí bàbá lérè pé ńgbà tó wà ń bi iṣẹ́ só máa ti ń hápùn sọmọ tó fi ń nulẹ̀ bákan náà sọ fóbìnrin ìpè tó bá ti torí wípé ọmọ lòún fẹ́ bí tóun náà fẹ́ lọ́kọ ẹ sọ fún pé ńgbà tó bá wà nílé ọkọ bòmí àbí tó bá wà tó ṣiṣẹ́ lọ ẹni tó fi ọmọ rẹ̀ sọ tó fi ọmọ rẹ̀ sọ àbí tó fi ọmọ rẹ̀ sí. agídí pẹ̀lú ìgbéraga. ṣé ojú méjì ojú kan lè dàbí ojú méjì ni. sọlẹ̀ ni mo lẹ́ mú fún. bá ń tọ́mọ mi ò lè dàbí tọmọ ọlọ́mọ o. kò sẹ́ni tó lè tọ́jú ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ìwọ náà. bó o bá ti wá rí obìnrin tó ní ọmọ mo fẹ́ bí mi ò fẹ́ lọ́kọ ẹ sọ pé ń tọ́ àwọn èsì àbíamọ. ẹbí mi lè rẹ pé kí n morí tí mo fi sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá ti rọ́kùnrin tó bá sọ pé ọmọ mo fẹ́ gbà mi ò fẹ́ gba ìyá ọmọ. ẹ sọ pé ń tọ̀ ń pé kò kì í ṣàbíamọ. nítorí pé ọ̀rọ̀ ìyàwó àti ilé ọkọ àti ìfẹ́yàwó kìí ṣe nǹkan tí máa ń báni lójijì gẹ́gẹ́ bí oyún níní òde gbọ́dọ̀ bá obìnrin lójijì láti sọ pé oyún kàn ṣàdédé wáyé ni. bẹ́ẹ̀ bá róbìnrin tó bá sọ pé oyún yìí òjijì ló wá tí ò sí lábẹ́ ọkùnrin kankan ẹjọ́ ó yẹ yí pé kò kì í ṣàbíamọ. torí pé ọ̀rọ̀ àrùn ilé ọkọ àbá ń fẹ́yàwó kìí ṣe nǹkan tí ń báni lójijì a máa ń dà níyàn sí ni. tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó wá sọ pé ọmọ ló fẹ́ gbà ó gbà yá ọmọ mo fẹ́ bí mi ìfẹ́ ọkọ mi ẹ sọ fẹ́ ni obìnrin àbọ́kùnrin tó bá ti ń sọ ńbẹ̀ pé kò kì í ṣàbíamọ gidi. nítorí pé àníyàn rẹ ò dáa lójú lọ fẹ́ ẹni tó ṣe pé kò ní gbọmọ lọ́wọ́ rẹ èròǹgbà tó gbà tó fi lọ ṣe tó fi di pé ó fi wá di pé ó fẹ́ gbọmọ àbẹ́ gbọmọ ara yín ẹ̀ fẹ́ra yín ó fi hàn yí pé èròǹgbà yín ò dáa ẹ̀ pípé àfọmọ ni ẹ gbọ́ èyí tó fi ń lóore jù alálùbáríkà ọkùnrin abiyamọ alálùbáríkà tó jẹ́ obìnrin àbí tó jẹ́ ọkùnrin gbogbo ọ̀nà tó bá gbà tó fi fẹ́yàwó àbí tó gbà tó fi fúnyàn lóyún àbí wọ́n fi fún ọ lóyún o gbọ́dọ̀ gbà kámú kó o fẹ́ nítorí wípé àfojúdùwọ́ fúnra rẹ ló yájú ara rẹ lẹ̀ tó fi ṣe kíni tó fi nírú ẹ̀ yàtọ̀ sáwọn tó ṣe wípé ajagunjalè wọ́n ṣe kíni wọ́n rẹ́pù wọn o àbá àwọn èèyàn ìkà tí wọ́n máa ń ṣe kíni tí wọ́n máa ń kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ní ọ̀nà tí ò tọ́ irú yẹn ò dáa ṣùgbọ́n tó ṣe wípé fúnra rẹ ló máa lọ síbẹ̀ ó dàníyàn oyún wá wọlé olóòní ṣe kíni ò ní gbọmọ ẹ sọ fún ọkùnrin náà wípé ọgbọ́n pẹ̀lú ìsàbíamọ ni mò ń ṣe bẹ́ẹ̀ o. èrò ọgbọ́n lórí. a ní àǹfààní wo ló ń bẹ ń bi ká fẹ́ ìyàwó méjì. orúkọ ẹrú bàbá. àǹfààní tí ń bẹ ń bi ká tọ́jú ọmọ kíyà àti bàbá ó tọ́jú ọmọ pọ̀ rẹpẹtẹ o. ìṣàánú ẹrú ẹ̀bá. orí tọmọ rẹ bá ń bẹ lọ́dọ̀ rẹ bàbá ó máa wo ìrìn àjò rẹ ìwọ náà máa wo ìrìn àjò ọmọ rẹ bó ṣe ń lọ. ọmọ rẹ ṣe ń gòkè sí bárùn kan àbí nǹkan kan fẹ́ ṣe é nígbà tí ọjọ́ orí bá ti ń gorí rẹ ẹ̀yin méjèèjì ó jọ máa rí ẹ̀dẹ̀ mọ́ tẹ́ ṣe sí. igi kan fẹ́ ní ìlú yẹn. ẹ sọ fún un pé abiyamọ gidi ẹ ṣépè fọ́mọ rẹ̀ nítorí pé bàbá ò dáa. tẹnu abàfọ̀. ẹ dẹ̀ sọ fún bàbá tó dára bàbá tó gba ọmọ sọ́dọ̀ wípé o kì í ṣàbíamọ rere o torí pé ìyàwó rẹ ò dáa wá ń ṣépè lọ́mọ tí ìyàwó rẹ bí fún ọ o kì í ṣàbíamọ o. nítorí pé bó o bá ṣépè lé ọmọ nítorí ìyá bọ́mọ náà bá yà rè ó dèèyàn gidi lọ́la ó pàdé arúgbó obìnrin. ṣépè tó bá ṣẹ́ fún ní kíyà ọmọ wọn àfíìsìtì ọmọ rẹ̀ ńgbò ó bá bímọ àbí tó bá ń sin nǹkan rere. ìmọ̀ ìsàrókò ọgbọ́n ló rán mi kí n kiri lọ. èrò lábẹ́ gbẹ̀gìrì a máa ń rò ó ká tó ṣe é ni a kì í ṣe é tán ká tó rò ó. ìyẹn lọ̀rọ̀ gbéyàwó. ṣe dáadáa. ẹ gbọ́ ibi tí mò ń lọ kọ́. àdéhùn tó dá lọ. àǹfààní wo ló ń bẹ ń bi ká fẹ́yàwó méjì. ìrọ̀lá lórí ayé ẹ̀yìn ọlọ́ndàkùn jẹ́ kó tó fún. àkọ́kọ́ ni wípé ọ̀rẹ́ wa tó ṣe bọ̀. èmi ò sọ pé àwọn ọkùnrin tó ṣe pé wọ́n kàn máa kí obìnrin mọ́lẹ̀ wọ́n máa fún ìyàwó lóyún káàkiri o. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó ṣe pé yóò kàn máa kí obìnrin mọ́lẹ̀ yóò máa fún lóyún níyàwó òun di méjì mẹ́ta o pìpì ẹ̀ fún o. àwọn tó rí tí wọ́n ń fẹ́ ìyàwó méjì tí wọ́n dẹ̀ ń sọ sí ìdìnnú ayé wọn bẹ́ẹ̀. wọ́n ti ní plan fún tẹ́lẹ̀ o. ẹni tí ó fẹ́ ìyàwó méjì tètè kì í ṣàdédé lọ kí obìnrin mọ́lẹ̀. inú pé ìka òpè má rẹ̀ dà. àkọ́kọ́ ló mọ̀ lé. lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ti sìn tá à ń fẹ́ ìyàwó méjì. ẹbí wọn léèrè àgbèrè àbí àlè náà la yàn débẹ̀ tíyàwó fi di méjì lé máa lọ́wọ́. ìyàwó ilé ò tí ì yó dáadáa. kò tí ì gbà
gbàtọ́jú dáadáa òun fẹ́yàwó méjì. Tó o bá lówó lọ́wọ́ lóòótọ́ tó fi lè kọ̀ǹtró àwọn méjèèjì. ǹjẹ́ ní during that time tó o ṣe yẹn jí ọgbọ́n àti sùúrù tó fi lè tó àwọn méjèèjì njó ń bẹnu làákàyè rẹ. owó nìkan kọ́ la fi fẹ́yàwó méjì àbí ta fi fẹ́yàwó kan o. ọgbọ́n orí àti ìrírí ó lèèyàn fi fẹ́yàwó méjì. sẹ́ni tó mọ̀ la ọ̀rẹ́. gbogbo ẹ̀dá tó bá wá rí tó fẹ́yàwó méjì tó sọ̀ sí ìdí. àwọn nìkan kọ́ ni wọ́n ń lonú ọgbọ́n làákàyè wọn o. ọ̀pọ̀lọpọ̀ wọn lọ ń gba làákàyè lọ́dọ̀ àwọn tí wọ́n ti fẹ́ rú ẹ̀rí ń ta gbé báwo lẹ̀ ti ṣe é ṣe o. tó bá ṣe yí pé owó la fi ń fẹ́yàwó méjì ni orí olówó tó fẹ́yàwó mẹ́ta tó ṣe yí pé látara yí pé wàhálà obìnrin méjì sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó lé gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta síta ọlọ́gbalé fún wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni tí náà kò jọra wọn. wọ́n sọ pé wọ́n nìkan lọ. wọ́n sọ pé wọ́n nìkan kọ́ ló gbọ́n nù rìn àjò bó fẹ́ fẹ́yàwó méjì o. èmi ò sọ bí irú ìwọ tó ò tí ì kọjá 20 ọdún. ìyàwó ti ń di mẹ́ta lọ́ọ̀dẹ̀ rẹ̀. ẹ bá ń bí léèrè pé sóní làákàyè láti fi darí àwọn méjèèjì. ìyàwó tó fẹ́ sódà olójú kò lè satisfy gbogbo wọn dáadáa bó ṣe tọ́ gẹ́gẹ́ bí lọ́kọláya. ìyàwó méjèèjì tó fẹ́ jẹ́nu rẹ̀ ká àwọn méjèèjì. nítorí pé olówó lọ́wọ́ ló fi ń sọ pé èmi lọ́kọ olókọ ìyàwó méjì. ǹjẹ́ báwọn méjèèjì bá gbé ìjẹ́ obìnrin dé ságbára rẹ̀ gbé. owó nìkan kọ́ làwọn bàbá wa fi ń fẹ́yàwó méjì. àwọn bàbá wa tí wọ́n ń fẹ́yàwó méjì. àwọn nǹkan méjì kan bẹ tó farapamọ́ màá sọ ẹyọ kan bẹ. mẹ́ta ni ṣùgbọ́n méjì ló fara hàn bẹ. ìkẹta wọn fi pamọ́. gbogbo àwọn bàbá wa tó rí tó ń fẹ́yàwó méjì. wọ́n máa ń fẹ́ wọn torí pé kòkó bì. ó ń làwọn ti torí rẹ̀ fẹ́yàwó méjì kí wọ́n lè rán ènìyàn tí ó mọ sọ̀pọ́ọ̀tì wọn bí oko. so mọ̀ pé olóko kòkó olóko bí ayé ìjọ wo olówó ti sìn ni. wọ́n á lóko bíi mẹ́ta wọ́n á ní mẹ́rin wọ́n á ní márùn-ún. wọ́n á wá fẹ́yàwó méjì mẹ́ta. bùkátà tí ń bẹnu oko ti gbé gbogbo bùkátà àwọn ìyàwó wọn. wọ́n bá wá fẹ́yàwó méjì bẹ́ẹ̀. ó ní bí wọ́n ti ṣe ṣe o. wọ́n bá fẹ́yàwó tí wọ́n ti lówó lọ́wọ́. wọ́n tún máa ń pe kíní kan ní tẹ̀síkírù táwọn ìyàwó fi máa ń rọ̀. ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n á lọ́gbọ́n wọ́n á ní ìmọ̀ wọ́n á ní àṣírí àwọn ìjẹ́ àgbà. èyí tó bá jálágbára nù wọn tí òfin ní ìyàwó lára. èyí tó bá jálágbára nù wọn tí òfin ní àwọn ọmọ lára. èyí tó bá jálágbára nù wọn tí òfin ní lọ́kọ lára. èyí tó bá jálágbára nù wọn tí òfin máa fi sọ̀pọ́ọ̀tì ọkọ rẹ̀. ẹ bá ń bí bọ̀dọ̀ oníyàwó méjì mẹ́ta. ó ṣe yí pé gbogbo wọn ló ń fún lóyún káàkiri. àwọn ìyàwó tó fẹ́ ní agbára jù ọ lọ o. wọ́n bá gbé ìjẹ́ obìnrin dé. ó ní ẹ̀mí gbogbo wọn. ọ̀kan nù nǹkan táwọn bàbá wa ń ṣe tí wọ́n fi máa ń rí ìyàwó méjì mẹ́ta afẹ́ láyé ìjọ ni. ẹlẹ́ẹ̀kejì lówó ìyà kì í jẹ àwọn obìnrin wọn. ẹlẹ́ẹ̀kẹta tí mo ní mo fẹ́ fi pamọ́ ẹ jẹ́ n sọ jáde ọgbọ́n wo wá ni wọ́n máa ń dá lẹ́yìn ìgbà tí wọ́n lówó tán. tí wọ́n dẹ̀ tuntun ní agbára ìjéèyàn tí wọ́n fi ṣe kíni. agbára ìjéèyàn tó yẹ tó bá já lágbára tẹ́yìn máa ń pè ní alágbára òkùnkùn. sórí tó bá kóbìnrin méjì jọ gbogbo wọn láyé àgbà ni wọ́n. nítorí pé ìyà gbọ́dọ̀ jẹ obìnrin a máa gbé obìnrin níjà. obìnrin yẹn sẹni tí yà jẹ gbogbo wọn pátápátá àṣẹ ẹnu wọn àṣẹ Ọlọ́run ni. èyí ṣègbà wọn bá tó wọnú ẹgbẹ́ wọn tó da lágbára o. látọ̀dọ̀ Ọlọ́run ti sa àwọn obìnrin lẹ́sà alágbára ni wọ́n. látọ̀dọ̀ Ọlọ́run ìbínú ẹnìkan nú obìnrin ìbínú gbogbo obìnrin ni o. orí náà tí wọ́n fi máa ń sọ pé wọ́n á níyàwó rẹ̀ alágbára ni kì í ṣe pé lágbára bẹ́ẹ̀. obìnrin bá sunkún jáde lójú ẹgbẹ̀rún obìnrin sunkún sí tí wọ́n dẹ̀ ń bá rẹ̀ ẹkún rẹ̀. wọ́n dá sẹ̀ríà fún ọ tó sì máa tọ̀ ara. tó o bá ti ń yàgbẹ́ kálámù ló máa tọ̀tọ̀ tàdá. fàṣun obìnrin ní jẹ́ bẹ́ẹ̀. àwọn bàbá wa ní owó lọ́wọ́ tí wọ́n fi ṣe kíni láti tọ́jú ìyàwó méjì mẹ́ta. tíyàwó dẹ̀ ní jẹ́ kankan nù wọn. wọn àwa máa bímọ 5, 6, 7, 10. tíyà gbogbo ìyàwó náà dẹ̀ bí bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà tí wọ́n bá lówó tán. wọ́n á wá lo agbára ìjẹ́ ọkùnrin. pé ìtọ́ba lágbára nù wọn kó mọ̀ bá níyàwó lára kó mọ̀ bá ní àwọn ọmọ lára. kó lè sọ̀pọ́ọ̀tì bàbá tó jẹ́ ọkọ fún wọn. ó wá rí wípé ó bá wo àárín inú àwọn fámìlì náà. ìwọ́gbọ́n mọ̀ pé ìyàwó tí bàbá yìí fẹ́ alágbára ń bẹnu wọn. ṣùgbọ́n àwọn bàbá yìí ó ti ṣe tẹ̀síkírù fún wọn. wọ́n wàá rọ̀ fún bàbá náà. onílárí ọ̀rẹ́ mi. ẹ gbọ́ pé kí ni ẹlẹ́ẹ̀kẹta tí mò ń sọ. ẹlẹ́ẹ̀kẹta nù àwọn nǹkan náà. àwọn ìyàwó bàbá wa àgbà náà. kìí ṣe pé
wọn kì í yàlè o. ṣùgbọ́n nù gbogbo àwọn ìgbìyànjú táwọn bàbá wa máa ń ṣe. wọ́n bá níyàwó 4-5. ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí sábà yàlè wọn èyí ṣàgbèrè pẹ̀lú ọkọ tó fẹ́ wọn. ọkọ wọn ìyàwó lè tó 4-5. wọn ò ní ṣàgbèrè. ọgbọ́n táwọn bàbá wa ń lò táwọn ìyàwó wọn èfi yàlè. tí wọn fi ṣàgbèrè pẹ̀lú kó ṣe pé ọkọ ẹyọ kan ìyàwó bíi 5. kò dẹ̀ ní sí ọkùnrin míì tó lè ṣe kíni tó lè sí aṣọ wọn wò. jẹ́wọ́ ní ọgbọ́n náà. torí pé o ti lówó lọ́wọ́. o lọ fúnra mọ́ta lóyún. age of 21. kò tí ì tọ́dún mẹ́ta o ti fún kàfáyá náà lóyún. kò tí ì tọ́dún mẹ́ta sí o ti fún àǹtí bọ́sẹ̀ náà lóyún. ṣé wọ́n nìkan wọ́n bá gbé ìṣe wọn dé. wàhálà ó sọ pé ò ṣe bẹ́ẹ̀ mọ́. àǹfààní wo ló ń bẹ ń bi káfẹ́yàwó méjì àbí káfẹ́ mẹ́ta. àbùkù lọ síbẹ̀ àsopọ̀ lówó lójú ọ̀nà. àǹfààní tó ń bẹ ń bi káfẹ́ ìyàwó méjì. ẹrú méjì ó tọ̀nà ọjà. ó ní èjì téèyàn máa ń fẹ́ ìyàwó méjì o. ó ní ọmọ mi. bó bá lówó lọ́wọ́ yìí ni o má fẹ́ méjì o. orí. ẹgbẹ́ àwọn àsìkò kan bẹ bó bá lówó lọ́wọ́ tó o bá fẹ́ ìyàwó méjì. wàláhì ó fọgbọ́n àwọn àgbàlagbà kan tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ó fi ṣe ọgbọ́n. ní ló fi sọ̀ sí ìdí ń bẹ̀. obìnrin ẹyọ kan kìnìún ni o. ká tó wá sọ obìnrin méjì kìnìún méjì. obìnrin mẹ́ta kìnìún mẹ́ta. obìnrin 4 kìnìún 4. wo odidi ẹyọ kan orí kìnìún 4 tó gbé sínú ilé. ọgbọ́n tó fi wá tọ́jú wọn. ọgbọ́n tó fi bá wọn lò. ọgbọ́n tí wọn ò fi ní banú ayé rẹ jẹ́. àfi kó yá ọgbọ́n kọ́gbọ́n o. nítorí pé ìfẹ́yàwó méjì kò rọrùn rárá. àní. fẹ́ wá lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àtìsìn tẹ́rì pé èjì wo sì kọjá 30 àti níyàwó 3. ẹ ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tẹ́jì wọn ò bá ti kọjá 25, 26, 30. tíyàwó wọn bá pẹ́ 3. tíyàwó yẹn tí wọ́n ti fi bára wọn kalẹ̀ kò wọ́pọ̀. èyí tẹ́ bá rí tó bá wọ́pọ̀ ń bẹ̀ ó yà lù òkè ló ti ṣẹlẹ̀. táwọn bàbá rẹ̀ ò jìnnà síbẹ̀ táwọn àgbàlagbà ò jìnnà sọ́dọ̀ rẹ̀ tí wọ́n fún lọ́gbọ́n àtòyé ó lówó lọ́wọ́ ń bá gbà rìn. nítorí pé bóbìnrin bá pé 2, 3 nù lé wàláhì yóò fi ọkọ̀ sọ́gbọ́n tó fẹ́ dá. àwọn àfáà tó fẹ́rù ẹ̀ gan ó ń fi wọ́n. ká tó wá sọ tàwọn gbogbo àwọ̀ tí wọ́n tó já àfáà. nítorí pé obìnrin. kìlọ̀ fún ẹ kò sẹ́ni tó mọ̀ la ọ̀rẹ́ mi. ẹyọ kan nú obìnrin bọ́lọ̀ ń ṣe dá wọn lọ́lá tó. bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe dá gbogbo kálukú wọn pẹ̀lú ìmì tí wọ́n máa mì ọ́. bó bá wá fẹ́ méjì obìnrin méjì ó máa fì ọ́. bó bá dẹ̀ fẹ́ 3 obìnrin 3 ó máa fì ọ́. lẹ́yìn tó ṣe pé ìdílé wọn kọ̀ọ̀kan ni ó máa gbé pírọ́blẹ́mù wọn wá ò dẹ̀ gbọ́dọ̀ máa sọ́ọ̀fù ẹ̀. gbogbo wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ àti máa sún o gbọ́dọ̀ máa ṣe é. gbogbo wọn lọmọ wọn gbọ́dọ̀ lọ ilé ìwé o dẹ̀ gbọ́dọ̀ máa ṣe é. ohun tó bá rà fún Táyé o gbọ́dọ̀ rà fún Kẹ́hìndé. bí Táyé bá ń bínú bí Kẹ́hìndé bá ń bínú o gbọ́dọ̀ mọ̀ bó ṣe rẹ̀ wọ́n. ìrònú bó ṣe ti bí sẹ́bọ̀ ló ti ń rò. kó tó wá rántí ìyàwó kìíní ìkìyè kẹta. o gbọ́ mi yé. àǹfààní wo ló ń bẹ ń bi ká fẹ́ ìyàwó 2 àbí 3. ẹni èjì wo ló dáa kéèyàn fẹ́ ìyàwó 2. àǹfààní wo ló ń bẹ ń bi ká fẹ́ ìyàwó 2. sórí bó bá fẹ́ fẹ́ ìyàwó 2. tó dẹ̀ fẹ́ kí wàhálà ò ṣẹlẹ̀ sí ọ. àkọ́kọ́ gbọ́dọ̀ jẹni tí ó lówó lọ́wọ́. ìyàwó àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ tọ́jú rẹ̀ dáadáa. sórí wọ́n tó dé pé ìyàwó kan ti jáde nù ilé rẹ̀. tó ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ kejì. èyí tó fẹ́ yẹn ti kó lábẹ́ rẹ̀ o. àwọn tí wọ́n ta lè pè ń pé wọ́n fẹ́ ìyàwó 2 tí wọ́n tó Gbangba sùn lọ́yẹ́. èyí sọ̀rọ̀ ọkùnrin tó fẹ́ ìyàwó kan tí ìyàwó yẹn kú òun ilé rẹ̀ tó ti bímọ 2 fún un. tó ti wà ń lé ibòmíì. tó wá fẹ́ ẹlòmíì sínú ilé. wọ́n wá ń bi léèrè pé ìyàwó mélòó ni ó ní 2 ni. o tí níyàwó 2 ẹyọ kan ló sì ní. tó bá láyà tó fẹ́ fẹ́ ìyàwó 2 dáadáa. ìyàwó àkọ́kọ́ yóò wà nù ilé rẹ̀. ìyàwó kejì náà ó wà nù ilé rẹ̀. ó wà á máa bá a lọ bá ń fún ọdún 5, 6, 10. wàláhì táwọn méjèèjì bá ń bẹnu ilé rẹ̀. ọkùnrin ni ọ́. ọkùnrin ni ọ́ o. wọ́n kì í ṣe pé o fìyàwó kan ó wà nílé wọn. ọ̀kan wà nù ilé rẹ̀. o lè gbálé fún wọn níta káwọn méjèèjì wà lọ́tọ̀ọ̀tọ̀ o. kó o dẹ̀ máa sọkọ lórí gbogbo wọn. yẹn yàtọ̀. ṣùgbọ́n o ti lé ìyá Kàsímù jáde. o ti lé ìyá Bọ́sẹ̀ o ti lé jáde. àǹtí Sídì nìkan ló wà nù ilé. ó wá bí ọlẹ́rẹ̀ pé ìyàwó mélòó ló ní 2 lónìí. ẹyọ kan ló sì ní. ó ní pé àyè tó bù wà ń ta yẹn o ti lé lọ. ó kàn bímọ fún ọ ló fi ń kà pé ìyàwó 2 lónìí. ẹni tó bá ní ìyàwó 2 tó Gbangba sùn bí àwọn bàbá wa ọjọ́ wọn. àwọn ìyàwó rẹ gbọ́dọ̀ wà ní àkàtà rẹ. wọ́n wá tún wá gbọ́ pàpà ń bari rẹ̀. látó lè pè
pè ọ́ láláya méjì tó Gbangba sùn lọ́yẹ dáadáa. ajá tó máa sọnù. àti ìsọláya mẹ́ta àti ìsọláya mẹ́rin o. wọ́n fẹ́ tó lówó lọ́wọ́ tó dẹ̀ mọ́ pé o tó Gbangba sùn. ìrọ̀fà. ó tún pín sí méjì. ọ̀rẹ́ mi. àwọn kan bẹ wọn tó Gbangba sùn. ìyàwó méjì mẹ́ta wọ́n wà nù ilé kan náà. wọ́n dẹ̀ jọ máa gbé. nǹkan kò dẹ̀ ní ṣẹlẹ̀. torí báwọn yẹn lẹ́wù tí wọ́n tún ju tiwọ́ tó tún lọ gbalé fún wọn ń ta lọ. ẹni tó níyàwó méjì mẹ́ta. wọ́n jọ wà nù kọ́ńpáàdì kan náà. ẹ bá ń gbádé fún ọ̀gá ni. nítorí pé làákàyè ti fi ń ṣe é. wọ́n jọ wà nù ilé kan náà tí wọ́n dìjọ ń gbé ọdún kan ọdún méjì mẹ́ta mẹ́rin mẹ́wàá 20-15 years. ẹ bá ń kí bàbá rẹ̀ pé ọba nù àwọn baálé ni. lọ́wọ́ náà tó fẹ́yàwó méjì mẹ́ta tó wá gbalé fún wọn lọ́tọ̀ọ̀tọ̀. ọgbọ́n tí bàbá náà ní tó fi ń tọ́jú rẹ̀ fún ọdún 15 ọgbọ̀n ọdún. nínú yàrá kan náà àbí nínú kọ́ńpáǹdì kan náà. tíyàwó mẹ́ta sì wà ń bẹ̀ tí wọ́n tún jọ ń jẹ tí wọ́n jọ ń kíra wọn. ìwọ tó ń fẹ́yàwó tíyàwó rẹ̀ wà ń ta. àwọn mẹ́tẹ̀ẹ̀ta àbáwọn méjèèjì lọ máa kí pé ọ̀gá ni tó pẹ́ jù wá lọ. orúkọ lọ́gbọ́n ó dẹ̀ ní ìrìn àjò tó rìn. tíyàwó rẹ̀ fi ṣe kí ni. ó mọ̀ pé obìnrin wọ́n jù wá lọ Ọlọ́run ló dá wọn. bá a bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn a máa jáni lọ́rẹ́ǹdì. ṣùgbọ́n tó bá mọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé wọ́n láàmú pé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń pàmùkùrù pẹ̀lẹ́. bó bá máa rìn tọ́lọ̀ ń bá kọ́ máa rìn dáadáa. ó máa bá ẹ̀rọ obìnrin pàdé. bó fẹ́ mẹ́wàá gan ẹ̀rọ ló máa bá pàdé. ọlọ́mọjà sí obìnrin fẹ́ o. Gbangba dẹkùn létí o. inú wẹnu kò má jẹ wọn àfojúdi àwa yẹn dàpọ̀ àròpin wa ìlú jọjọ. ọ̀pọ̀lọpọ̀ a máa finú wẹ́nu á ní lágbájá fẹ́ méjì èmi náà fẹ́ fẹ́. yóò gbàgbé pé orí títáyé gbé wáyé náà kọ́ ni Kẹ́hìndé gbé wáyé ni. onílárí. àná àǹfààní wo ló ń bẹ ń bi káfẹ́yàwó méjì. ó yẹ kí n lọ bí àǹfààní tó wà ń bi ìfẹ́yàwó méjì. sórí béèyàn bá fẹ́ ìyàwó kan. ọ̀rẹ́ wa. ó máa ń pè fóbìnrin kéèyàn fẹ́ ìyàwó kan. ẹ̀yin ìyá mi ẹ má bínú o. ẹ̀yin sísá ẹnìkan wà ń bi tí ń wò mí. kéèyàn fẹ́ ìyàwó kan. ó lè gbé wọlé o tó lè bá mi fà á lórí èní. lórí ẹrú rẹ̀ ìgboro. kéèyàn fẹ́ ìyàwó kan. ó dáa lóòótọ́. bàbàjẹ́ báwo ló ti. ṣùgbọ́n ó pè fáwọn obìnrin jàwọ́ ọkùnrin lọ. lọ́wọ́ bá ara tó fi ṣàánú ẹrú ẹ̀ bá mi kà lọ. ìsọpẹ́ kọ́kọ́ rẹ lọ fẹ́yàwó méjì o tó o bá lágbára rẹ̀. má dáwọ́lé o. orí Kùránì sọ pé bó bá níyàwó o lágbára àti fẹ́yàwó kan lọ fẹ́ ẹrú. akẹ́fẹ́ ní. tó o bá lágbára àti fẹ́ ìyàwó kan lọ fẹ́ ẹrú. bó bá wá lágbára àti fẹ́yàwó méjì lọ fẹ́ ẹyọ kan. bó bá lágbára àti fẹ́yàwó mẹ́ta lọ fẹ́ méjì. sẹ́ẹ̀rì bó ṣe ń tó o. ọ̀pọ̀lọpọ̀ wa máa ka Kùránì wọn á tu sọ́nù wọn ni bẹ́ẹ̀ ń kọ́ ni wọ́n ṣe tu. wọn ní bó bá lágbára àti fẹ́ ìyàwó ẹyọ kan. ọgbọ́n yẹn pín sí méjì lọ fẹ́ ẹrú tí ò ní dẹ̀ ọ́ láàmú. ló bá lágbára àti fẹ́ ọmọlúàbí wà lọ́tọ̀ èyí tó lẹ́bí tó lára. àwọn kan bẹ wọn lẹ́bí wọn lára wọn dẹ̀ fẹ́ lọlé ọkọ. ọmọ yẹn ni wọ́n máa ń pè ní ẹrú tí ò ní dẹ̀ láàmú tó mọ̀ pé o kàn gbà ń láàyè láti jẹ́yàn nú ayé ni. irú àwọn yẹn ò lè lọ fẹ́ wọn. wọ́n tó bá fẹ́ fẹ́ ìyàwó tó jẹ́ pé mẹ́ta mẹ́rin. ayayaya ó lọ University of Wedding. University of wọ́n lọ bá àwọn bàbá Ọlápúlé wọn kọ́ mú wọn ṣe é rìn. Ọlọ́run dákun jẹ kó. èsì fáàrí la fi ń fẹ́yàwó méjì o. ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tàbí àwọn èèyàn tó jẹ́ jàǹkànjàǹkàn tí wọ́n fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin. kò sí èyí tó ń bẹnu wọn tí ó sọ pé ìyàwó òun ó dóun lójú kòyìn àgbèrè. kò sí èyí tó dá lójú tó sọ pé òun pẹ́ tán láti tọ́jú ìyàwó òun. kò sí èyí tó dàbí àwọn bàbá wa jọ. kò sí èyí tó lè sọ pé òun ṣe ojúṣe òun tó pé gẹ́gẹ́ bóun ṣe fẹ́yàwó méjì. orúkọ pé wọ́n fẹ́yàwó méjì mẹ́ta la yé ń gbọ́. ṣùgbọ́n tó ń ti abẹ́rẹ́ jáde ó pọ̀ o. ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tí wọ́n fẹ́ wọn lè ṣe déédéé fún wọn. wọ́n lè máa ṣe déédéé ń bi owó lóòótọ́ o. àbí kí wọ́n túmọ̀ ṣe déédéé ń bi owó. tó bá débi ká ṣe ẹ̀tọ́ gẹ́gẹ́ fún bí obìnrin tóbìnrin òfin ní sọ pé mò ń yàlè. ọ̀pọ̀lọpọ̀ kàn fẹ́ wọn síta ni. orúkọ lásán ni oníyàwó mẹ́ta ni wọ́n ń gbọ́. àdánwò tí ń bẹ lábẹ́ rẹ̀ pọ̀. ó gbọ́ bó o bá fẹ́ ìyàwó ẹyọ kan àǹfààní rẹ̀ ìyàwó rẹ̀ nìkan ló ṣàǹfààní fún o. ọ̀nà wo ló fi jẹ́ pé obìnrin ni ìyàwó kan ṣàǹfààní fún. èmi Ṣàfihin. sórí bóbìnrin bá bí ọ pé ẹyọ kan ló fẹ́. ayẹyẹyà o wá bímọ 5-6 kó o ti gbà yí pé gbogbo ọmọ tó o bí gẹ́gẹ́ bí ìwọ tó o jẹ́ ọkọ sí nífẹ̀ẹ́ ìyá rẹ̀. gbogbo ọmọ tó o bá bí ìyàwó rẹ̀ ni wọ́n ò nífẹ̀ẹ́ o. bó bá dẹ̀ tásìkò tí wọ́n bá ń lọ iléèwé àbí tí wọ́n bá ń ṣe graduation nílùú òkè òkun àbí wọ́n bá bímọ àbí wọ́n ṣe wedding ṣé ìwọ bàbá fẹ́ lọ bá wọn wẹ ọmọ nílùú òyìnbó ni. ìyá ni ó lọ ìlú òyìnbó ìwọ bàbá ò máa fẹkùn máa gbálẹ̀ nídìí àrò sórí pé ìyá ló pè fún. lọ́gbọ́n sọgbọ́n o. Number 2 ń bẹ. ìtọ́lọ́gbọ́n òun lọ́gbọ́n sọgbọ́n o. nínú àwọn nǹkan tó ṣe pé béèyàn bá fẹ́ ìyàwó kan tí ọkùnrin máa ń dojú kọ tó bá dọjú alẹ́. akẹ́ ìjọgbọ́n orí rẹ̀ lọ. ẹ̀yin oníyàwó kan ni
ni mò ń bá sọ òkè sẹ́yìn alágbèrè ọkùnrin olójú rògòdò ló ṣe pé ẹ nìyẹn lé lọ máa dọkà láàmú ó rọrùn fún ọ tó bá fẹ́ fẹ́ ìyàwó méjì kó pè ìyàwó rẹ pé olólùfẹ́ mi I want to marry second wife tó bá ṣe déédéé ọkọ ìyàwó yẹn sọ pé no problem room day yàrá wà ńlẹ̀ ọ̀gbọ́n bó o bá tó bẹ́ẹ̀ o ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o èyí lè sọ fún ìyàwó yẹn àkọ́yàmẹ́ àwọn èèyàn tí ìyàwó wọn fẹ́ yàwó fún tó fẹ́ fọkọ wọn. sórí bọ́kùnrin bá ti ń dàgbà báwo lọ́jọ́ alẹ́ oníyàwó kan ṣe máa ń rí báwo lọ́jọ́ alẹ́ oníyàwó kan ṣe máa ń rí ó dá kéèyàn fẹ́ ìyàwó kan me and my wife àbí báwo lẹ́yìn ìbò ṣe máa ń sọ ó dá lóòótọ́ ṣùgbọ́n obìnrin ni máa ń pè tó bá dọjọ́ alẹ́ o obìnrin ni máa ń pè àwọn ìyàwó wa ni máa ń pè àwọn ni máa ń padà àárọ̀ lọ́rùn àkọ́kọ́ gbogbo ọmọ tó bí pátápátá orúkọ rẹ̀ wọ́n máa jẹ́ àwọn òkun tó dáwọ̀ bàbá lóun lẹ́ẹ̀mejì wọ́n ti dá ìyàwó wọn lóun lẹ́ẹ̀mẹ́ta níyà àwọn ọmọ yẹn bá wá jẹ́ obìnrin tó yẹ pé obìnrin gbogbo àwọn tó bí wọ́n ti pé gbogbo ọ̀dọ̀ àwọn ọmọbìnrin yìí pátápátá wọn bá ti ń sabíamọ ìyàwó rẹ̀ ló máa lọ́dún kọ̀ọ̀kan lọ́dọ̀ wọn o wọ́n bàbá ọmọ fẹ́ pọ̀n gbálẹ̀ lábẹ́ àrò wọ́n mọ dásùn ọmọ gbábọ́ káàkiri ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé tó bá wo báwọn èèyàn ṣe ń kú jù nínú ayé ọkùnrin ní pọ̀jù tí wọ́n kọ́kọ́ ń kú látara àìkédédé tó àìrítọ́jú tó ó fa sábàbí tí bàbá mi fi máa ń kú alọ́bì kan lẹ́ni alọ́ sàdúrà ń bẹ̀ èyìnbó lẹni tẹ́nì yìí fẹ́ àwọn ọmọ rẹ̀ pọ́n ni ó tán wá lóbìnrin pọ́n ó pọ̀pọ̀pọ̀ wọ́n mùsùlùmí gbogbo wọn. gbọ́ngbà tó wá di pé àwọn ọmọ bàbá yìí ti ìlú èyìnbó gbogbo wọn wà ọ̀rẹ́dì ọ̀rọ̀ tí mò ń sọ yìí ń dùn mí ló jẹ́ kí n fi sórí ètò lẹ́nìí ìgbà tí bàbá yìí ta wá ṣàdúrà fún bàbá yìí tán ibi ilé tí wọ́n fi bàbá yìí sí bàbá yìí ló kọ́ o ó lówó lọ́wọ́ o ṣùgbọ́n bàbá yìí nìkan ló wà nù ilé rẹ̀ sọ ọmọ yín pé kò sí bó ṣe lè wo jẹ́ tó àwọn ọkùnrin a máa ń gbó ju àwọn obìnrin lọ ìwà àtìyàwó rẹ bá jọ jẹ́ the same age ṣé n sọ fún ọ káyẹ tó wọ 50 years 60 years wàá rí i pé ọkùnrin tí máa ń gbó ju obìnrin lọ àwọn obìnrin ó tún sì ṣe mùdúnmùdún ó tún ṣe kí ni ọlọ́run ọba yín obìnrin kílẹ̀ ń jẹ náà àwọn ọkùnrin gbogbo ẹsẹ̀ ni ó lásán gbogbo ẹsẹ̀ ni ó mọ sọ́wọ́ alẹ́ egun tí iná àwọn obìnrin tí wọ́n fi máa wọ 60 70 wọ́n máa ń dán lẹ́ẹ̀kẹ́ báwo ọkùnrin ibi tẹ́ ti ń tẹ̀yìn bàbá lágbájá lọ kí bàbá ọ̀rọ̀ ra ẹ máa tẹ̀rìn ní bàbá lágbájá ọlọ́run ṣàánú àwọn ọkùnrin o ọlọ́run ṣàánú wa o nígbà táwa débi àti fẹ́ ṣàdúrà ọmọ àtìyá wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ láti ilé tiwọn bàbá nìkan ló ń gbé odidi ilé fúláàtì tó fẹ̀ nínú ìsìlẹ̀ gan wọ́n sọ̀rọ̀ làwọn yẹn ni bàbá yìí nìkan ló ń gbé o olówó dẹ̀ ni wọ́n o ìyá ti lọ kó bá àwọn ọmọ rẹ̀ níbi tó wà dáadáa ọlọ́run ṣàánú àwọn ọkùnrin ṣùgbọ́n àǹfààní tó ń bẹ́ẹ̀ bá ọjọ́ alẹ́ wọ́n ní èyí tó jẹ́ ní tí máa ń ṣẹlẹ̀ sáwọn ọkùnrin lọ́jọ́ alẹ́ nù ọkùnrin bá wá bí obìnrin tó bá bí ọkùnrin náà nú ọmọ rẹ̀ ṣùgbọ́n tó fẹ́ dá ọkùnrin ó fẹ́ ìyàwó tiẹ̀ yóò lọ fẹ́ síta ni òun náà wà á máa báwọ náà wọ bàbá mi tó bá wà ní àwọn nǹkan tí máa ń jẹ́ ìnira fún oníyàwó kan lọ́jọ́ alẹ́ nù. gbogbo ìgbà tí ìwọ ọkùnrin bá ń sọ pé mo fẹ́ wẹ̀ mo fẹ́ fọṣọ mo fẹ́ ṣe báyìí mo ní ìdí nǹkan ìyàwó rẹ ò lè sí lọ́dọ̀ rẹ ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀ ní ó wà ó ibi tó ti mọ̀ wípé ìmọ̀ fẹ́ ìyàwó kan ó máa ń gbé àwọn kan kì í ṣe gbé àwọn kan. ṣùgbọ́n tá a bá kó ọkùnrin 100 jọnú ayé yìí 99% ọkùnrin ní ìgbéyàwó kan ò bè ó kàn ń mú mọ́ra ni. lọ ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tẹ rí níta tí wọ́n ń ṣẹrù káàkiri àbí tí wọ́n ń sa pépà àbí tí wọ́n tiẹ̀ wá ń bẹ nípò kan tí ò rí ẹni tí ó ràn wọ́n lọ́wọ́. gbogbo wọn ni wọ́n bí ọmọ tó ní láárí. ṣùgbọ́n gbogbo àwọn ìyàwó wọn kọ́ tó jẹ́ ìyàwó àwọn bàbá yìí kì í ṣe pé wọ́n kú o. ọ̀dọ̀ àwọn ọmọ wọn ni wọ́n gbà lọ tí wọ́n lọ ń tọ́jú wọn. látara wípé ìyá nìkan ni máa padà gbádùn ọmọ tó bá dìgbẹ̀yìn. ibi tó ti pé téèyàn bá fẹ́ ìyàwó kan tẹ̀mí ti rí wípé ó máa ń padà kó nira bá ọkùnrin lọ́jọ́ alẹ́. ẹ wá gbọ́ àǹfààní wo ló ń bẹ ń bi ìgbéyàwó méjì. igi kan fẹ́ ní ìlú yẹn. àǹfààní ń bẹ ń bi ìyàwó méjì o. ṣùgbọ́n kí yẹn ò gbọ́dọ̀ dọ́jà ẹni mo débẹ̀. bó bá fẹ́ ìyàwó méjì. kìí ṣe pé ó fẹ́ ìyàwó ìwọ tó ṣe pé ó rí ìyàwó kọ̀ yá lé o. ìwọ tó bá fẹ́ kọjú alẹ́ rẹ̀ ó dáa tó fẹ́ fẹ́ ìyàwó méjì. ó ní èjì tó fẹ́ ìyàwó méjì. bó bá tiẹ̀ wá tètè fẹ́ ìyàwó méjì náà àmọ́ daṣẹ́ ò lè daṣẹ́ ọgbọ́n orí rẹ̀ ò gbé o. súnmọ́ àwọn àgbàlagbà tó ti fẹ́ ìyàwó méjì rí àwọn àgbàlagbà tó tún wá lè
lè súnmọ́ tí wọ́n ti fẹ́yàwó méjì wọ́n tún wá pọ́ọ̀sì méjì o. àwọn àgbàlagbà kan ń bẹ tí wọ́n fẹ́yàwó méjì tí wọ́n ṣe súnmọ́ láti ṣe pé wọ́n ń gbàmọ̀ràn lọ́wọ́ wọn ó béèrè pé àwọn wo ni àgbàlagbà tó fẹ́yàwó méjì tí ò tọ́jú àwọn méjèèjì tó ṣe pé àwọn méjèèjì tó fẹ́ sínú ilé olówó ni wọ́n àbí wọ́n ń gbìyànjú ju ọkọ lọ ó lè firú wọn ṣe kí ni ò lè firú wọn tọ́jú tó ìrìn àjò ayé rẹ o lọ bá àgbàlagbà tó ní ọgbọ́n tó dẹ̀ lóye táwọn ìyàwó rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀dọ́jú alẹ́ lọ béèrè pé bàbá mi èmi náà mọ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe ọgbọ́n wo lẹ dá sí táwọn ìyàwó yín ò fi jà táwọn ìyàwó méjèèjì mẹ́tẹ̀ẹ̀ta fi ń bẹnu lé yín pẹ̀lú ẹ̀ lẹ́nìí nínú ọgbọ́n kàbí méjì tí bàbá yìí bá kọ ó rí bó ṣe sọ sí ìdìrìn àjò ayé rẹ̀ èyí tí mò ń sọ yìí kì í ṣe tàwọn ọmọ sí tó ṣe pé àkàn fún kàfáyà àtàntìrámà àti bọ̀ sísá bọ́sẹ̀ tá à ń fún ọ lóyún káàkiri ìyàwó wa di mẹ́ta torí pé olówó lọ́wọ́ kò dá nǹkan kan mọ̀ ayé pé gbà wò. lọ́nba fi tìyẹ ọ̀rẹ́ mi dákun ṣàánú fún wọn. àwọn èèyàn kan bẹ lábẹ́. Gbangba Dekun lètò ètò gangan ní Gbangba Dekun. wọn kò lè jà ní gbogbo àwọn ọ̀dọ́ tí àwọn ọkùnrin tó mẹ́ta lẹ́nu tí wọ́n sọ fún wa pé ìyàwó méjì mẹ́ta làwọn ní. bíyàwó rẹ ò bá ti sí lọ́dẹ̀dẹ̀ rẹ. jọ pẹ̀lú. àwọn èèyàn kan bẹ lábẹ́ tọ́ni làákà ìjọkọ́rí. ó ṣe pé o ti lé kú òǹlé ẹyọkan ló wà ó dẹ̀ ń kílèmù ìyàwó méjì. jẹ́ òun tọ́jú ìyàwó náà. tọ́ni làákà àlétí ìpẹ́ lóníyàwó méjì o. ìkìlọ̀. ìwọ tó ń tọ́jú ìyàwó tó wà lábẹ́ rẹ táwọn méjèèjì ń jẹun lábẹ́ rẹ. tọ́ni làákà ìjọkọ́rí. experience tó ní ọgbọ́n tó ní tó fi ń control ìyàwó méjì mẹ́ta lọ́ọ̀dẹ̀ rẹ ọba ní ọkùnrin ni ọ́ a lè fi wọ́ wí ọkùnrin tó ṣe yí pé méjì mẹ́ta ló fẹ́ lóòótọ́ báwọn mẹ́tẹ̀ẹ̀ta ò sí lọ́ọ̀dẹ̀ rẹ yọ̀kan ló wà ń bẹ̀. bá a bá fẹ́ fẹ́ ìyàwó méjì mẹ́ta ó lọ́gbọ́n o wọ́n yan ti pé bó bá fẹ́ kan tó sọ kan ta èyí tó jù ta yẹn tó tọ́jú rẹ̀ dáadáa yóò máa kó nira bá ọ látara pé yóò máa sọ fún ọ wípé ètò ń bẹnu lé lo fẹ́ràn jù ẹ̀ ń bá fẹ́ fẹ́yàwó méjì ọgbọ́n àti ìmọ̀ rẹ̀ tán ní làákà ìjọgbọ́n orí rẹ̀. ó ń là á fi ṣe o a kì í ṣàdédé fẹ́yàwó méjì. àǹfààní wo ló wá ń bẹ ń bi ká fẹ́yàwó méjì ó náà ní wípé bó bá fẹ́ ìyàwó méjì lọ́nà tó tọ́ ó dẹ̀ mọ̀ pàgbára rẹ̀ gbé àtiwọ́ tó ṣe é pé gan ò lówó lọ́wọ́ gan tó yẹ pé ó yẹ kó fẹ́ ìyàwó méjì kò sọ́kùnrin tí ò yẹ kó fẹ́ ìyàwó méjì. ẹ má sì mí gbọ́ o torí ọjọ́ alẹ́ ló jẹ́ kí n máa sọ̀rọ̀ yìí ọkùnrin gbọ́dọ̀ gbìyànjú bó ṣe lówó lọ́wọ́ láti lè tọ́jú ọmọ rẹ̀ tọ́jú ìyàwó rẹ̀ ó gbìyànjú láti lówó lọ́wọ́ láti lè sọ pé bó o bá tẹ̀ fẹ́ fẹ́ ìyàwó méjì kò ní ní ọ́ lára gbàgbára rẹ̀ ò bá wá gbé ẹ̀yẹ pẹ́yọ kan náà ló bá fẹ́ àwọn ọmọ tó bá bí látọ̀dọ̀ ìyàwó kan mọ́ bó ṣe ṣé tìfẹ́ rẹ̀ ó fi wà nù wọn o torí pé kò sọ́gbọ́n tó lè kó dá àwọn ọmọ máa nífẹ̀ẹ́ àwọn ìyá wọn jù ọ lọ tó bá dì lè pọ̀ jù tífẹ́ ìyá bá ti pọ̀ jù lọ́kàn ọmọ ju ti bàbá lọ yóò yọ ọ́lẹ̀ lọ́jọ́ alẹ́ o bá aláǹfààní wo ló ń bẹ ń bi ìyàwó méjì ó wá rí tó bá fẹ́ ìyàwó méjì pẹ̀lú ọgbọ́n àtòye bó ṣe yẹ àtàsìkò tó yẹ kó o fẹ́ tó láwọn àsìkò kan bẹ tá a gbọdọ̀ fẹ́ ìyàwó méjì tá a bá fẹ́ yóò yọ ọ́lẹ̀ ọgbọ́n náà ni wípé ìyàwó èyí tó fẹ́ tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tó wá fẹ́ kejì sí tó dẹ̀ ń ṣe déédéé sórí tó bá dọjọ́ alẹ́ àwọn ọkùnrin gbogbo wàhálà kókò tá a ti ṣe ó máa ń padà yọ ọ́lẹ̀ lára wa a ní lè sáré mọ́ tó bá ti ń dọwọ́ ọ̀rọ̀ lẹ́ málẹ́ àsìkò gbà yẹn gangan làwọn ìyàwó wa máa ń ní agbára àti lè rìn jáde àti lè ṣe báyìí àsìkò pẹ́ táwa lágbára àárọ̀ la máa ń lò ó mọ̀sán tó bá dọjọ́ alẹ́ ara máa ń sọ fún wa báwọn ìyá wa tó bá ti ń dọjọ́ alẹ́ gbogbo kòókò jàǹjàǹ tiwọn ó máa ń padà fún wọn lálàáfíà lálẹ́ nítorí pé ìmísí àwọn ọmọ tí ń mí sí wọn lára a máa jẹ́ kí wọ́n lálàáfíà tó wá rí bàbá náà èsì pé kò ní jẹ́ kó náà lálàáfíà o ṣùgbọ́n 100% ìmísí ìgbádùn ọmọ 99 àbẹ́ká sọ pé 70% ọ̀dọ̀ àwọn ìyá ni máa ń lọ 30% máa ń wá sọ́dọ̀ àwa tó ṣe yí pé a jẹ́ ọkọ àwọn bàbá wa 30% yóò dẹ̀ tó iye ẹ̀ ní wípé káwa náà máa gbatẹ́gùn àlàáfíà bí wọ́n ṣe ń gbà bí wọ́n ṣe ń ṣe fún ìyá wọn tó wá rẹ̀ ń tó bá níyàwó méjì bí ìyàwó méjèèjì bá bímọ fún ọ bí àwọn ìyàwó àkọ́kọ́ bá lọ bá àwọn ọmọ rẹ̀ ńlú èyìnbó ó dá mi lójú wípé àní bí ìyàwó ẹlẹ́ẹ̀kejì kan náà bá lọ bá àwọn ọmọ rẹ̀ ńlú èyìnbó táwọn méjèèjì ò sí ńlé sórí àwọn ọmọ tó bí kalẹ̀ yìí láàrin inú wọn tí ó nífẹ̀ẹ́ rẹ̀ tí ò nífẹ̀ẹ́ kóhun ó jìnnà sí ọ wọ́n tó yẹ pé ìyàwó kan ló fẹ́ àwọn ọmọ tí wọ́n bí tó jẹ́
jẹ́ pé ìyá ìbí gbogbo wọ́n lè fọ́lò ìyàwó ìyá wọn kọ́ mọ̀ fọ́lò wọ bàbá o ṣùgbọ́n tó bá ní méjì nínú àwọn méjèèjì yìí ìyàwó kan bá travel ọ̀kan ò dúró tì ọ́ wọ́n máa sọ̀rọ̀ wípé ìyá alágbájá ó fẹ́ lọ bí báyìí o ẹ dúró ti bàbá wa ńlé o ṣé ó wà ń bẹ̀ àǹfààní tí ń bẹ bí káfẹ́yàwó kan máa gbénu ilé kan náà wọ́n ti pa wọ́n láṣẹ wọ́n ti ṣe kí ni ó ti fìfẹ́ sáàrin wọn débi wípé wọn ò bá sínú ilé wọn á máa sọ pé ìyá alágbájá wà nínú ilé wọn bá wà nínú ilé àwọn ọmọ náà lè máa sowọ́ papọ̀ bí nǹkan bá fẹ́ ṣe bàbá wọn á lè sowọ́ papọ̀ yìí pé nǹkan gbọ́dọ̀ ṣe bàbá wa ìgbà yẹn gangan nìgbésí ayé máa ń dùn ìgbà yẹn gangan nìgbéyàwó máa ń dùn dáadáa bá ń tẹ́ ìsìn yẹn dàpọ̀. wọ́n bá rẹ̀ ní tó gbìyànjú láti gòkè inú àtúmọ̀ bí wọn irú ẹni náà bá gòkè lábẹ́rẹ́ ayé òní gbàgbé rẹ̀ onílárí ọ̀rẹ́ mi. àǹfààní tó ń bẹ́ ń bi ìyàwó méjì náà lẹ ti ń gbọ́ yẹn. ẹni tó mọ̀ dáa. àníkà ẹ lọ tọrùn bọ̀ ìyàwó méjì o náà rò ó dáadáa torí ọjọ́ alẹ́ rẹ pé bóyá ìyàwó méjèèjì tó bá fẹ́ àbí ìyàwó ẹyọkan tó bá fẹ́ báwo lọ́jọ́ alẹ́ rẹ sì fẹ́ rí. ọgbọ́n pẹ̀lú. àsìkò tó wáyé máa wo báwọn ọmọ rẹ ṣe ń ṣe sí ọ. lórí ẹrú rẹ̀. máa wò fẹ́ tí wọ́n ní sí ìyá wọn. orúkọ tó bá wá ní méjì ní àsìkò tó tọ́ tó dẹ̀ ń tọ́jú wọn ní èké ṣe pé ọkàn máa fẹ́ wọn kélekèlé tó kàn bí máa dẹ̀ bí ọmọ ehoro. àbó fẹ́ ìyàwó jọ bí èpo kàn ra fẹ́ àbáyẹn kọ́ o. ìyàwó méjì àǹfààní bẹ́ẹ̀ torí ọjọ́ alẹ́ àwọn ọkùnrin ni o. bó bá dẹ̀ wá bímọ náà jẹ́ káwọn ọmọ rẹ̀ ó nífẹ̀ẹ́ ara wọn. jẹ́ kí àwọn ọmọ ìyàwó kún ó nífẹ̀ẹ́ ọmọ ìyálé. ó jẹ́ kí ìyálé náà kó nífẹ̀ẹ́ ìyàwó. jẹ́ káwọn àjọṣe papọ̀ wọn rẹ́gún dáadáa. sórí táwọn méjèèjì bá ti nífẹ̀ẹ́ ara wọn. tọmọ ìyálé fẹ́ràn ọmọ ìyàwó. àwọn méjèèjì tó bá dọjọ́ alẹ́ bó o bá wúkọ́ lásán. ìfẹ́ rẹ̀ ó máa dààmú gbogbo wọn ni. ọmọ ìyálé bá sì ṣèṣì ra bàtà fún ìwọ bàbá. ọmọ ìyàwó náà try pé èmi mo fẹ́ raṣọ fún bàbá. ní ọmọ mi padà sẹ́yìn. o tí gbọ́ mi yé. léèwọ̀ lórí. ìyá wọn ò ní ṣẹ̀ṣẹ̀ sọ fún ẹ pé lágbájá ó ra bàtà fún ìyá rẹ ni ó ra fún bàbá rẹ ni. wọ́n bá rí wípé ọmọ ìyálé ra mọ́tò fún bàbá wọn. àwọn ọmọ ìyàwó náà sọ pé èmi náà gbìyànjú láti ra mọ́tò fún bàbá mi. ibẹ̀ yẹn ló ti máa enjoy ìgbéyàwó rẹ lọ́jọ́ alẹ́ o. ayé ẹ̀yìn ọlọ́run dákun jẹ́. bó o bá wulẹ̀ ń ṣe nǹkan tí nǹkan bá ń ṣẹlẹ̀ tọmọ ìyálé bá ń tẹ̀kí rẹ̀. àwọn ọmọ ìyàwó náà mọ̀ sọ pé èmi náà gbọ́dọ̀ ṣe báyìí. àjàjà tífẹ̀ bá wá wọ̀ láàrin wọn dáadáa. wọ́n tó dárúkọ ìyá wọn lẹ́ẹ̀mejì wọ́n á ti dárúkọ bàbá wọn lẹ́ẹ̀mẹrin. torí pé kálukú ó máa tíráyà àti fẹ́ tún ọ̀dọ̀ bàbá wọn ṣe ni. wọ́n tó bá yẹ pé ìyàwó kan ló ní. tó bá jẹ́ pé àwọn tó wá ní iye òtún tọ́jú wọn dáadáa ò ṣe déédéé. gbogbo òfẹ́ tó ní ọ̀dọ̀ ìyá wọn ni ó lọ o. ẹ̀yin ọkùnrin ẹ rántí ọjọ́ alẹ́ o. ẹ rántí ọjọ́ alẹ́ o. àwa náà ní láàárọ̀ àwa ní lọ́sàn-án àwa ní lálẹ́. ọ̀rẹ́ mi dákun sí. ẹ rántí wípé wẹ̀yìn rẹ wò ó wọ̀ kẹ́ ẹ̀ mọ iye ọkùnrin tí wọ́n ti gbẹ́gùn sínú sàárè. ó lè jara. wéèjì ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó ti kú. bóyá lọ wo àwọn ilé tó yẹ pé láńlẹ́dì ló kù ńbẹ̀ ló pọ̀ ńbẹ̀ jaburata. wàhálà tí wọn náà ń dojúkọ làwọn yẹn náà dojúkọ o. tó bá wá fẹ́ fẹ́ yàwó méjì. àwọn èèyàn kan bẹ lábẹ́ rẹ̀ tán ní ilà. fọgbọ́n ṣe dáadáa o. o jẹ́rí pé ìyàwó jẹ̀yàwó ìyàwó jẹ̀yálé. o wá fìfẹ́ sáàrin àwọn ọmọ méjèèjì. ẹni tó mọ la ọ̀rọ̀. o jẹ́ kí wọ́n dá ìfẹ́ mọ̀ kó dẹ̀ jẹ́ kí wọ́n ṣe dáadáa torí ọjọ́ alẹ́ ni. ẹ gbọ́ lórí ètò Gbangba Dekun tèmi. ọ̀rẹ́ mi. nírì jù báyìí lọ. yòókù tún di ọjọ́ mẹ́jọ táàtù máa sọ àwọn àkọ́tún ètò míì. lákàyè jọ̀gbọ́n. orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíi ìlú Ìbàdàn. ọmọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ. yòókù tún di ọjọ́ mẹ́jọ. mo kí gbogbo àwọn tàjọ́ ṣètò Olúbísí ọmọ Akínlóye ẹni à ń wò tí ò gbọ́dọ̀ wòran Igwe. DJ Tuga bàbá wa afẹ́fẹ́ ọmọ mọ́jẹ̀mú. Mádàmú Olúwabùnmi ìyàwó káyà alájà wa Mọ̀súrátù Àkàbáwọlá gbogbo àwọn tàjọ́ ń ṣètò ń bí sọ pé wọ́n nìkan lọ́gbọ́n. ṣé torí Olúbísí ọmọ Akínlóye ọgbọ́n o. gbogbo àlàjọ́ ń ṣètò iwájú láàmú lọ nítorí pé iwájú lójú ń gbé òkè látàrí wò bẹ́ẹ̀ ni o. àmọ́ lọ báyìí torí pé ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ ní bẹ́ẹ̀ náà ẹni tó bá sọ pé wòfíà débi gíga òun látẹ̀ mọ́lẹ̀ bí mi ṣe kíni bí mọ́tò ṣe máa ń rẹ́ adìẹ tó bá kú sójú títì mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni o. bá mi ká lọ kájọ dára. ìyá àti àánú òun ni ó máa tọ̀ wá lẹ́yìn lọ́jọ́ ayé àwa gbogbo ire ó dàbọ̀. àkókò ní gbàgbà ẹ̀yìn ara mi ìjẹ́rò tẹ́rí yẹn ò àjọrò ni. àtúnyẹ̀ láyé ní kẹ́sùn mọ́ àfọwọ́ wọn. àsùnlọ́rin ara mi ara rẹ̀ là ń lọ fún ẹni máa dá sọ sí ni lọ́rùn lọ́rùn rẹ̀ là ń wò rẹ̀ wá ojú tó máa bá ní kalẹ̀ ara mi kì í sára sẹ́pẹ́ sọ jẹ́ ayé rẹ̀.
wọn bá àyà ìrọ̀rùn ló máa bá dé no disappointment. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alibrakatullah Travels and Tour is an expert when it comes to pilgrimage, Hajj Umrah service. You don't need to travel to anywhere again except Ghana here. When it is time for pilgrimage service, it is only pilgrimage service provider I can recommend for you because of quality service provider, good hospitality, transparent and accountability with fear of Almighty Allah. The accommodation place at Mecca is very close to Ahara. Both locals and international food are available for pilgrimage. Good summer are also provided by Islamic scholar and competent Afar. Use the Quran and Hadith for better and complete Islamic pilgrimage service. Contact Al-Baraka Travels and Tour today at Ghana office, Jayon, East Lagos, close to Jayon Central Mosque, Ghana, Accra. +233 5669 39993 or +233 5569 33392 or +233 24486 2251 or +233 24069 4332. Nigeria address Shutu Olomore Housing Estate, Abeokuta, Ogun State, or Shop 31, Abraham Adesanya Shopping Complex, Onepanu, Somolu, Lagos State, or 8A Awoyelu Street off Ibadan Garage beside Health Center, Dogbo, Ijebu Ode, Ogun State, or number 14 Fadila Sheikh Musa Oladokun, Irawolagba House, Azan Tilopo Street, Akpenete Saki, Oyo State. And the Barakatullah Travels and Tour, patronize them today. You shall be glad that you did. Ṣàtìgbọ́ nípa Dekun ṣàtìgbọ́ ẹ bá máa sọ pé ọgbọ́n ṣàtìgbọ́ Dekun United Ventures ṣàtìgbọ́ ẹ bá máa sọ pé ọgbọ́n ṣàtìgbọ́ ẹja ló lè ròyìn omi ó dá mi lójú ọ̀pá ló lè ròyìn ìlú kò ríra nínú Dekun United Ventures ṣàtìgbọ́. Dekun United Ventures iléeṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé onírúurú mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ló ń bẹ nínú iṣẹ́ tiwọn bíi Toyota Camry, Toyota Corolla, Honda, Venza, Sienna, Mercedes-Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tàbí tẹ́ ẹ fẹ́ yá mọ́tò iléeṣẹ́ Dekun United Ventures wọ́n ò bá yín gbé dé ibikíbi tẹ́ ẹ bá wà tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tara ṣàṣà débi tẹ́ ń lọ àǹfààní tún wà fún wa láti gbé Uber ní iléeṣẹ́ wọn pẹ̀lú owó tí ò gani lára. A tún lè yá yín ní mọ́tò ọlọ́yẹ gidi lówó tí ò ní mú ìpanilára wá. Bákan náà iléeṣẹ́ Dekun United Ventures tún ta gold lónìrọ̀rùn 18 karat ó dáńtọ́ yẹ ti obìnrin ẹ̀gbọ́n tẹ̀sẹ̀ àti ti ọwọ́ aago ọwọ́ gidi fún obìnrin àti ọkùnrin lọ́mọdé àti lágbàlagbà. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní ìlú Nàìjíríà àdírẹ́sì wọn ni Beyond Mind Auto Car opposite Excellent Hotel Ọgbà Àgùdà Lagos. Àbí ẹ̀yin tí ẹ wà ní Ghana Accra Lomé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí iléeṣẹ́ wọn tó wà ní Kaya TV Radio tí wọ́n wà ní Alajo Kanashi Turoturo Station Accra Ghana tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí +2335 9528 2533 +2335 9528 2533 tàbí +2335 9602 1513 +2335 9602 1513. Ẹ tún lè pè sórí +2335 0193 2736 +2335 0193 2736 tàbí kẹ́ ẹ kàn sórí wẹ́bsáìtì wa www.queenunitedventures.org email queenunitedventures@gmail.com. The Queen United Ventures ilé-iṣẹ́ tó yanrantí. iléeṣẹ́ alárùbáríkà kan mo tún gbé dé o.